Welcome back to Mashola Gist TV. Èwo lẹ ṣe ẹ̀yin ará ilé, ṣé àlàáfíà ni ẹ wà, gbogbo lé ńkọ́? Gist tèmi tí a mú wá. Wọ́n ní àǹtí wa fashion wọ́n ló ṣe bẹ̀bẹ̀ nínú ààfin bàbá Erin ńlá o. Ipe àǹtí wa fashion yarí fún bàbá Erin ńlá pé tí bàbá Erin ńlá tí wọ́n bá ti ṣe nǹkan tó fẹ́, òun máa tú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìta fún àwọn aráyé gbọ́ wípé ààfin bàbá wa oríṣiríṣi ló wà ńbẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Kí ló ṣẹlẹ̀? Èèyàn lé, nǹkan tá a gbọ́ ni pé wọ́n ní ìgbà tí kábíyèsí ti ra ilé fún Christiana, wọ́n láti gbà yẹn wọ́n ní inú àǹtí wa ò dùn. Ipe inú àǹtí wa ò dùn, àǹtí wa fashion ipe ìbànújẹ́ ló jẹ́ fún. Ipe báwo ni kábíyèsí ṣe máa ra ilé fún Christiana. Wọ́n ní àǹtí wa wá ní birthday ọmọ òun ó ń bọ̀ lọ́nà o. Nǹkan tó ń dẹ̀ fẹ́ ò ní kí kábíyèsí ra ilé 500 million fún bí 550 million. Owó yẹn pọ̀. Owó yẹn pọ̀. Wọ́n nítorí kábíyèsí fún Christiana ní 80 million láti fi kún owó ilé èyí tó rà. Nítorí gbogbo àwọn business proposal èyí tí Christiana bá kábíyèsí ṣe. Wọ́n ní wọ́n ní àǹtí wa ní òun náà fẹ́ ilé 550 million naira. Ipe òun dẹ̀ tó fẹ́ almost bóyá 800 mi ti ẹ̀ rántí iye yẹn. Wọ́n ṣáà ló dárúkọ owó tó pọ̀ fún bàbá Erin ńlá. Ipe òun ló fi máa celebrate birthday àwọn ọmọ èèyàn lé. Ní àǹtí wa ní tí kábíyèsí ò bá ṣe gbogbo nǹkan tó ń fẹ́ fún òun máa kó àwọn ọmọ yẹn lọ sí family house òun á lọ celebrate birthday àwọn ọmọ òun níbẹ̀. Wọ́n ní bàbá Erin ńlá ní ó better kó tètè ṣe bẹ́ẹ̀. Èèyàn lé, nǹkan tí ò yé mi ní ọ̀rọ̀ àǹtí wa fashion ni pé kí ló dé tó yá pé ó fẹ́ máa pa àṣẹ fún ọkọ ẹ̀. Kì máa ń ṣe gbogbo ẹni tó bímọ fún ọkùnrin ó máa ń pẹ́ ní ọ̀dẹ̀dẹ̀ ọkùnrin, especially ilé olórogún tí ò ń ṣèwọ nìkan ni bàbá Erin ńlá fẹ́, kìdẹ̀ ń ṣèwọ nìkan ló bímọ fún bàbá Erin ńlá. Kí wá ló dé tó ń halẹ̀ mọ́ wọn? Nǹkan tí ò yé mi ni. Tó jẹ́ pé ilé olórogún ibẹ̀ ló wà tí ó wá ń pàṣẹ fún bàbá Erin ńlá pé tí wọ́n bá ṣe báyìí, tí wọ́n bá ṣe báyìí, ó máa kó àwọn ọmọ yẹn lọ sí family house yín, ó máa lọ ṣe birthday fún wọn ńbẹ̀. Ṣé ìwọ ló yẹ kó máa sọ gbogbo àwọn nǹkan tó ń sọ yìí? Èèyàn lé, wọ́n ní bàbá Erin ńlá ní kó kó àwọn ọmọ yẹn lọ sí ibi tó bá ti fẹ́ ṣe birthday. Ipe kò sí nǹkan tí àwọn ṣe fún àǹtí wa fashion tó tẹ́ àǹtí wa fashion lọ́rùn. Ipe gbogbo ìgbà ni àǹtí wa fashion máa ń ṣe bẹ́ẹ̀. Ipe ṣe ló máa ń ṣe bí ìgbà tó yẹ pé àwọn ò tọ́jú ẹ̀ tó. Ipe kò dẹ̀ ní ìtẹ́lọ́rùn. Ipe gbogbo nǹkan táwọn bá ṣe fún ipe still yẹ tó máa ń complain ni. Ipe kò dẹ̀ wà happy rí. Ipe every time ló máa ń ṣe bí ìgbà tó jẹ́ pé ó ń báyàn jà. Ipe inú ẹ̀ ò dùn. Ṣé ẹ mọ̀ pé there was a time tí mo ṣe gist kan fún yín pé kábíyèsí ní anywhere táwọn bá wà tó bá ti jẹ́ pé ó máa lejú kó má wá sọ́dọ̀ àwọn ọmọ. Wọ́n ní àtìgbà tí ọ̀rọ̀ Christiana yìí tó ti ṣẹlẹ̀, wọ́n ní inú àǹtí wo ò dùn. Wọ́n ní inú àǹtí wo ò dùn. Ipe báwo ni kábíyèsí ṣe máa fún ọ̀rẹ́ òun ní 80 million láti lọ fi ra lé. Wọ́n ní bàbá Erin ńlá ní àwọn ò ní fẹ́ kó wá sí sàkání ibi táwọn bá wà kó máa lejú. Ipe gbogbo nǹkan tó dẹ̀ ń sọ pé òun fẹ́ ilé 500 million. Ipe kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ipe owó tó dẹ̀ pè fún àwọn láti fi celebrate birthday, wọ́n ní bàbá Erin ńlá ní àwọn ò ní owó kankan. Ipe iye táwọn bá lágbára làwọn máa ṣe fún nǹkan táwọn bá dẹ̀ lágbára òun ni àwọn máa fi celebrate birthday ọmọ àwọn. Ipe tí ò bá ti ṣe inú ààfin àwọn, ó lè lọ sí ilé àwọn family house ẹ̀ kó lọ ṣe ń bẹ̀. Nǹkan tí bàbá Erin ńlá tí a gbọ́ tí wọ́n sọ fún àǹtí wa fashion nìyẹn. Mi ò understand nǹkan tó ń ṣe àǹtí wa fashion, because báwo ni ọkọ ẹ̀ á ṣe sọ pé nǹkan báyìí tí ìwọ á dẹ̀ máa sọ pé nǹkan báyìí. Ọ̀rọ̀
àǹtí wa fashion yìí ó ní láti ní sùúrù, ó ní láti ní sùúrù seriously lórí gbogbo àwọn nǹkan tó ń jalè lórí. Nítorí àwọn nǹkan míì wà tó yẹ pé èèyàn máa ń jalè lórí tó yẹ pé wà kàn lose everything ni. And yàtọ̀ sí pé kábíyèsí wọ́n ra ilé fún ọ̀rẹ́ ẹ̀ bí a ṣe gbọ́ o allegedly o ipe wọ́n fún Christiana ní 80 million láti fi kún owó ilé tó rà. Kábíyèsí fẹ́ ṣe ni nítorí pé bí a ṣe gbọ́ wọ́n ní gbogbo ọ̀nà ni Christiana ló ń gbé oríṣiríṣi business tí ó ń ṣe bí bàbá Erin ńlá ṣe fẹ́ kó ṣe. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní oríṣiríṣi business ni ọmọbìnrin yìí ń ṣe tó dẹ̀ jẹ́ pé inú bàbá Erin ńlá ń dùn fún. Bóyá bàbá Erin ńlá try láti compensate ẹ̀ a lè sọ. Ṣùgbọ́n ìwọ ń ṣe Christiana. Ìwọ ò fẹ́ bàbá Erin ńlá ni ìyàwó ló jẹ́. So ó ṣe fi ọ̀rọ̀ Christiana sílẹ̀ kó fèsì ọ̀rọ̀ àwọn ọmọ tiẹ̀ nínú ààfin. Ṣùgbọ́n kó wá máa sọ pé nítorí wọ́n fún èèyàn kan lówó iye báyìí ló fẹ́ gbà. Mi ò rò pé yẹn ó make sense o. Mi ò rò pé ó make sense. Nítorí tí bàbá Erin ńlá tán bá láwọn ò fún ẹ ní nǹkan kan kò sí nǹkan tó lè ṣe. Nítorí pé inú ilé wọn ló ṣe wà. Kì í ṣe pé bóyá o fẹ́ divorce. Inú ilé wọn ló ṣe wà ó ṣì ń jẹ́ orúkọ wọn. So àwọn nǹkan míì wà tó yẹ pé èèyàn máa ń jà tó yẹ pé kì í jàre ń gbà mí o. Tó yẹ pé èèyàn dẹ̀ máa pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀ nítorí èèyàn ò gbọ́ràn àti nítorí agídí. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly tán ní bàbá Erin ńlá sọ àti àwọn nǹkan tá a gbọ́ tí wọ́n ní àǹtí wa fashion ń ṣe nínú ààfin wọn. Kò jẹ́ bó ṣe jẹ́. Màá tún mú update wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo yín o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ó ṣe pàtàkì. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Tẹ́ ẹ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Lẹ́yìn èèyàn lé prize giveaway wa ń kanlẹ̀kùn o. Ó ń kanlẹ̀kùn báyìí kókókókókó. April 15 ni. A pè àwọn orúkọ tó bá ti di March 10 la máa pè àwọn orúkọ. Ṣùgbọ́n a ti send àwọn test kan ní orí gist wa náà ni a ti sọ pé wọ́n ti mú èèyàn báyìí báyìí o. Tẹ́ bá wo ibi comment section ẹ máa rí àwọn tá a sọ pé wọ́n ti mú yín. Ẹ kàn sí wa tán bá ti mú yín tẹ́ ti rí pé wọ́n ti mú yín o. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn a máa pe orúkọ gbogbo ẹ̀yin tí a mú ní March 10 la máa pe orúkọ. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.